àìsí àwọn nǹkan amáyédẹrùn fún ọmọ kóòtù òjíire. Èmi ń jẹ́ kó yé yín wípé tó bá tó àsìkò kan, ẹ̀yin fún ara yín ẹ ò ní ìsinmi mọ́ ní ilẹ̀ Yorùbá o. Tó jẹ́ pé gbogbo ibi tẹ́ ẹ bá dé wọ́n máa àtáàkì yín. Tó jẹ́ pé tẹ́ ẹ bá sùn lé ẹ ní lè fojú borun, ẹ ní lè sùn. Tó bá tó àyè kan, torí pé àwọn rìsáṣà kan ń bẹ ń sìn, àwọn ọmọ kóòtù òjíire kan ń bẹ ń sìn tí wọ́n ń wò níwò wípé àwọn fẹ́ farabalẹ̀ fún yín, fún ọmọ olódò òdẹ yín tí ẹ gbé sí orí àpèrè láti wo itú tó fẹ́ pa ní ọdún méjì tó kù síbi tá a wà yìí. Ẹ̀yin lè máa wò níwò wípé ọdún méjì yìí ǹjẹ́ kò pọ̀ jù. Àwa mọ̀ wípé ọdún méjì tá à ń sọ̀rọ̀ yìí ó ti dé tán. Kì í ṣe àwa Yorùbá nation ló ń sọ nǹkan tí mò ń sọ yìí o. Mo gba information yẹn ni. Ṣé mọ̀ pé àpé méjì. Àwọn kan ṣì ń wò níwò wípé ẹ jẹ́ ká wò ó. Ẹ jẹ́ ká wò ó ohun tó fẹ́ ṣe. Àwọn kan wò níwò wípé ẹ fi ilẹ̀ fún ọmọ Yorùbá ni. Ṣùgbọ́n àwa mọ̀ pé òun ló máa jẹ́ president kẹ́yìn lórílẹ̀-èdè yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo nǹkan tó fẹ́ ṣe. Báyọ̀ ó máa favor wa láti pé ká lọ wọ́ọ́rọ́wọ́, àbí wọ́n tún máa ṣe tó máa bọ́ sọ́wọ́ Ìgbò àbí bọ́ sọ́wọ́ Fúlàní la tó wà wá mọ́ lẹ tó máa wá rí àwọn nǹkan tí mò ń sọ yìí. Kí ló jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí? Ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin olóṣèlú wa ó máa dé stage kan ẹ ní lè jáde síta rárá, pé kò fẹ́ jáde ẹ fẹ́ fira yín hàn, ẹ ní lè jáde. Ó máa stage yẹn ó ń bọ̀. Ẹ̀yin ọba wa tẹ́ máa lọ party, ó máa tó stage kan ẹ ní lè jáde mọ́ ní ilẹ̀ Yorùbá yẹn. Iṣẹ́ láwọn ọ̀rọ̀ tí mò ń kọ́lẹ̀ tí mò ń sọ yìí ẹ lọ máa kọ́lẹ̀. Àwọn èèyàn kan dúró láti pé kẹ́ ẹ ṣe ìfẹ́ inú yín tẹ́ ẹ fẹ́ ṣe, ṣùgbọ́n after ìfẹ́ inú yín yẹn tó bá wá rí nírí wípé pàbó náà ló padà bọ́ sí, ara ò ní rokùn, ara ò ní rẹdìyẹ yín. Eléyìí ò ṣe threatening. Eléyìí ṣe pé bóyá fi ń àwọn guys tá à ń sọ̀rọ̀ yìí wọ́n fi ń sọ ní sọ pé bóyá wọ́n fi ń threatening. No. Àwọn nǹkan tó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ni mò ń sọ fún yín yìí. Mo gba information yẹn ni. So mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn àjọ kan ń bẹ tó yàtọ̀ sí Yorùbá nation rárá tí àwọn náà ń fẹ́ ìdẹ̀rùn fún àwọn aráàlú. Mo kàn fẹ́ kọ́kọ́ fún yín ní information yìí ṣáájú kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní ṣí yín létí àwọn nǹkan tó kọ̀ sí gbogbo nǹkan tó fẹ́ fa nǹkan tí mò ń sọ yìí. Màá bẹ̀rẹ̀ sí ní show yín. Ṣùgbọ́n mo ní kí n pàkíyèsí yín sí ni wípé àkókò tá a wà yìí, ẹ̀yin ọba ẹ gbọ́dọ̀ dìde. Ẹ̀yin olóṣèlú tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ dìde láti ronú pé ilẹ̀ Yorùbá yìí la gbé bí baba ńlá baba yín. Àwọn baba ńlá baba yín ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Wọn ò ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe bìkan tó bá yẹ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni ẹ ní dé bá nǹkan kan lẹ̀, àjòjì á ti gba gbogbo ilẹ̀ yẹn lọ́wọ́ wọn. Now, àmọ̀ràn mi yìí, ọ̀rọ̀ tí mo sọ yìí mò ń padà bọ̀ lórí again láti tún fún yín láwọn àṣírí kan tí ẹ̀yin tí Olódùmarè gbé agbára lé lọ́wọ́ láti tukọ̀ bí ìgbésí ayé ìrọ̀rùn ṣe máa jẹ́ tàwọn aráàlú. À ń bọ̀ lórí ẹ̀ láti wá bá yín sọ. Now, ìyẹn dúró bẹ́yẹn. Ẹ̀yin ènìyàn mi, mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ má bínú, ó ká mi lára, ó yẹ ká kọ́kọ́ fi ti Olódùmarè ṣáájú gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má bínú, mo ṣe ìrántí níbẹ̀ yẹn, wọ́n rán mi létí níbẹ̀ yẹn. So ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a sáré tẹríba fún àdúrà torí ọ̀rọ̀ yẹn ká mi lára, ó ká mi lára. Bàbá wa àti Ọlọ́run wa, kábíyèsí olùgbàlà, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́, alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn,
ògbà tí ń gbalẹ̀ lára ọba tí gba ní ọjọ́ bí gbogbo, ọlọ́run ayérayé á fi ètò tòní àfilẹ́ ọlọ́wọ́ gba ìṣàkóso. Ọlọ́run alágbára bá wa bẹ̀rẹ̀ ètò yìí, bá wa parí ẹ̀. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láburú nílẹ̀ Yorùbá, Olódùmarè bá wa dá dúró, bá wa kó sí ọkàn ọba, bá wa kó sínú ọkọ̀ ìjòyè. Gbogbo àwọn ènìyàn tí wọ́n ń ṣe etí kúkún sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wa, bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa, ta dẹ̀ lólórí, ta lólóṣèlú, ta ní ọba, ta ní ìjòyè, ta ní gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ètò ààbò fún àwọn tó ń kú ikú ẹ̀sín yìí. Ọlọ́run ayérayé á níwọ̀n, ṣùgbọ́n a mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Olódùmarè dákun dábọ̀ bá wa kó sí wọn nínú, láti dìde láti ṣe ètò ààbò fún ilẹ̀ Yorùbá, láti dìde láti ṣe ohun tó tọ́ tó yẹ fún ilẹ̀ kóòtù òjìire. Bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ, wọ́n bẹ̀ ń lé lọ́wọ́lọ́wọ́ láti ṣe kò kárí ètò ààbò fún gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ọlọ́run alágbára, a bẹ̀ ọ́, bá wa kún wọn lọ́wọ́, bá wa dúró tì wọ́n, bá wa wà pẹ̀lú wọn. Gbogbo tí wọ́n fẹ́, Olódùmarè jẹ́ kó ṣeé ṣe fún wọn. Ọkàn Tinubu gan dọwọ́ rẹ, torí kò sóhun tó lè ṣe. Bá wa kó sí ọkàn Tinubu láti bojú ire wo ilẹ̀ Yorùbá, nítorí pé gbogbo wa náà là ń sọ, àwọn ènìyàn ń sọ pé ọmọ Yorùbá ni, ọmọ Yorùbá ni, pé àkókò tá a wà yìí ó yẹ kí gbogbo inú Yorùbá máa dùn ni, ó yẹ kí inú Yorùbá máa rẹ́rìn ni, ṣùgbọ́n kàkà tó yẹ kó rí bẹ́ẹ̀, inú ìkorò, ìpayín keke, ẹkún òun ò ṣe nílẹ̀ Yorùbá wà. Dákun dábọ̀ Olódùmarè, nínú àánú rẹ, ẹ̀yin onílẹ̀, ẹ dìde, ẹ dákun ẹ dábọ̀, ẹ wá ṣe àánú fún ilẹ̀ Yorùbá. À ń pariwo pé kí Yorùbá nation bọ́ sí wa lọ́wọ́, lórí ìdẹ̀rùn yìí náà ni, pé tó bá tiẹ̀ bọ́ sí wa lọ́wọ́, à lè gba ilẹ̀ yìí lọ́wọ́ àwọn ènìyàn tó fi ń ni wá lára. Òun la ṣe ń tọrọ, òun nìwọ Olódùmarè ṣe gbé ọ̀nà àbáyọ yìí kalẹ̀. Ọlọ́run alágbára, ọ̀nà àbáyọ ìwà dọwọ́ rẹ, òun náà nìkan ṣoṣo la rí lọ́nà àbáyọ. Bá wa tètè mú wá sí ìmúṣẹ, torí ìrètí pípẹ́ a máa ṣọkàn láàárẹ̀. Gbogbo àwa tá ń jà fún Yorùbá nation, dúró tì wá, rọ̀gbà yí wa ká, ọfà ayé ọfà ọ̀tá má jò bà wá, dúró tì wá, ró wa ní agbára. Èyí la tọrọ nípasẹ̀ ọmọ rẹ̀ kan, Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn mi, ó ká mi lára ni ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ó ń dùn mí, bẹ́ẹ̀ ló ń pa mí lẹ́kún lójoojúmọ́ pẹ̀lú gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín, àwọn fídíò kan ń bẹ lọ́wọ́ mi tí ó ṣeéṣe ká ẹ ti rí wọn o, ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tá a fẹ́ sọ tó jẹ́ pé ó tún máa yàtọ̀ sílé ìtẹ̀tẹ̀ ń gbọ́ lórí fídíò náà. Àwọn fídíò yẹn bẹ̀ ń bí tí a máa bẹ̀rẹ̀ sí ní mú jáde lọ́lọ́kan ọ̀jọ̀kan. Mo bẹ̀ wá, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, kó dọ́dọ̀ ọba, kó dọ́dọ̀ ìjòyè, kó dọ́dọ̀ gbogbo àwọn àgbààgbà láti 50 years sókè, dẹ̀ kó dọ́dọ̀ àwọn ọ̀dọ́ wa láti 18 years sókè. Ẹ jọ̀ọ́, ó dọ́dọ̀ olóṣèlú, kó dọ́dọ̀ gbogbo àwọn ènìyàn tó jẹ́ alágbára ní ilẹ̀ Yorùbá. Ẹ bá mi share ètò yìí, kó dọ́dọ̀ wọn. Ká lè jọ sọ ọ̀rọ̀ náà, torí pé àwọn gangan la fẹ́ bá sọ̀rọ̀ lónìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ó máa tó àkókò kan àwọn ọba ò ní lè jáde, ó máa tó àkókò kan àwọn olóṣèlú ò ní lè jáde, kódà àwọn olówó gan máa bẹ̀rù láti gbé ọkọ̀ ńláńlá láti gbé jáde pé wọ́n tiẹ̀ fẹ́ wọ́n fẹ́ bragado jáde, torí pé ó ti ń bọ̀ ńbẹ̀ báyìí, ó ti ń bọ̀ ńbẹ̀, torí pé àwọn mẹ̀kúnnù máa bínú tán láìpẹ́ yìí. Kì í ṣe pé kò sálágbára nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ó lóhun kan tí àwọn tí mo dárúkọ lẹ́ẹ̀kan, ó láwọn kankan tí wọ́n ń dúró dè, ṣùgbọ́n tó bá ti di pé ètò ń dúró dè náà pàbó ló padà bọ́ sí. Ẹ̀yin èèyàn mi, ilẹ̀ Yorùbá kò ní ìkòkò ní gbẹ̀yìn kó tún gba ṣọ̀ṣọ́nù rẹ̀ ni ó padà já sí o. Ṣùgbọ́n kó tó di pé ó dì bẹ́ẹ̀, Lémi Àrólé ọmọ bàbá 1010 ni mo ṣe jáde lónìí láti wá ṣàlọ̀ fún gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá wípé àkókò yìí kó ń dìde láti ṣètò ààbò fún ilẹ̀ kóòtù òjìire, láti ṣe ohun tó tọ́ fún àwọn ènìyàn wa, torí pé àwọn ènìyàn ń kú òjijì lójoojúmọ́, àwọn èèyàn ń kú lẹ́yọrọ, àìmọye àwọn ènìyàn tí wọ́n ń kú tá ò rí gbé, tá ò mọ̀, ṣùgbọ́n tí wọ́n ti pa wọ́n nípakúpa. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi pín. Now, mo lérò pé ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹ̀ ń ṣẹlẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n ń gbé lórí ayélujára. Wọ́n ní ẹ bá wo táìtù ètò yẹn, mo lo táìtù yìí ni, ṣùgbọ́n ohun tá a máa show lórí táìtù tí mo lò yìí, nǹkan máa kí sẹ́sẹ̀ ràgó ń bẹ̀, because mo kó gbogbo ẹ̀jọ tó dẹ̀ forí sọ táìtù tá a lò yìí, tó forí sọ, torí pé ilẹ̀ Yorùbá ò rọgbọ, òun náà ni ohun tí à ń pè yìí fún.
now ẹ̀yin èèyàn mi gbogbo wa láti gbọ́ nígbọ́ wípé kí lorúkọ ẹ̀ ní apá ibì kan nílùú Kwara wọ́n jẹ́ kó yé wa ń bẹ̀ wípé àwọn agbésùmọ̀mí pé wọ́n ya wọ ìlú yẹn lóru mọ́jú tó jẹ́ pé wọ́n ṣe ọṣẹ́ ń bẹ̀ ńgbà tó dẹ̀ máa di àárọ̀ oníkálukú wọ́n kó ẹrù wọ́n kó gbogbo dúkìá eléyìí tí wọ́n lè kó wọ́n ní wọ́n gba ibòmíràn lọ láti ṣètò ààbò fúnra wọn. ẹ já sáré wo fídíò yẹn pápápá kí n lè padà wá láti wá sọ̀rọ̀ lé àtàwọn fídíò mìíràn tí ó ṣeéṣe kẹmọ́ ìtì rí ta tó máa fi hàn yín. ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe rí ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, torí tiyín gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ṣe ààbò fún ẹ̀mí àti dúkìá ilẹ̀ Yorùbá tẹ́ ẹ mọ̀ pé ipò tí mo wà yìí ipò tí mo fi lè ṣe ààbò fún ilẹ̀ Kóòtù Òjíire ni ẹ̀yin là ń bá wí o, torí tiyín gangan ni mo ṣe fẹ́ ṣò gbogbo fídíò tí mo fẹ́ ṣò lónìí kẹ́yin náà lè wò ó kẹ́ ẹ lè mọ ohun tó kàn fún wa láti ṣe. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share ètò yìí, ẹ bá mi máa pín ẹ já sáré wò ó, ẹ já sáré wo ìlú yìí ní pápápá. No single man being there. No single man being. Hello. Okay, this is Baba. Boarding the village. No, it's obvious. Obvious. And the houses here, they are not lazy. No single man being. Yeah, this is too much. For the whole village, man. What is? Two pots out here and one dog. And one dog here. Oh. That's going to buy why you're
ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ kóòtù òjíire, ẹ̀yin olóṣèlú wa, ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin ọ̀dọ́ langba, ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi, ẹ rí i pé ogun tí ń jà ní ilẹ̀ Yorùbá. Apá ibì kan ní Kwara State tó jẹ́ ilẹ̀ Yorùbá rèé o. Àwọn Fúlàní wọbẹ̀, wọ́n lé gbogbo aráàlú lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, àwọn báńdíìtì tí a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí, tí wọ́n ń pa wá lẹ́yọ̀rọ̀ tí wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn olóṣèlú yìí, àwọn gangan fún ara wọn, apá wọn ò ká wọn. Àwọn òun fúnra wọn náà ni wọ́n dẹ̀ ń fi àwọn Fúlàní yìí jà wá lógun. Dẹ́nà ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ṣé ẹ mọ̀ wípé ẹ ti fi òṣèlú, ẹ ti fẹ́ fi pa ilẹ̀ Yorùbá, ẹ ti fẹ́ fi parẹ́, ẹ̀yin ọba wa, ẹ̀yin ìjòyè wa, ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú wa. A sọ fún yín pé ogun ń jà ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ó dàbí pé àwọn kan ń wò pé torí pé kò tí ì dọ́dọ̀ tí wọn ò gbàgbọ́. Ẹ̀yin bàbá wa, kí n tó tún sọ nǹkan tí mo fẹ́ sọ ẹ̀, màá sáré mú fídíò kan kékeré wá. Màá fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí El-Rufai sọ nípa àwọn bandit tí wọ́n jẹ odidi ìlú run, tí wọ́n ń jẹ odidi ìlú run, tí wọ́n ń wọ ṣọ́ọ̀ṣì, tí wọ́n pààyàn ńbẹ̀, tí wọ́n ń wọ hospital, tí wọ́n pààyàn ńbẹ̀, tí wọ́n ń wọ school, tí wọ́n pààyàn ńbẹ̀, tí wọ́n bọ́ sí ìlú, tí wọ́n sọ ìlú dahoro. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí El-Rufai sọ. Ẹ̀yin ọba wa, ẹ̀yin ìjòyè wa, ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ máa fiyèsí fídíò tí mò ń ṣe lẹ́yọ kọ̀ọ̀kan tí mo fi wọ̀nyí yìí, ẹ máa fiyèsí o. Kẹ́lí mọ̀ the next thing tí a máa sọ, màá wá wò bóyá ẹ máa wà pẹ̀lú mi pẹ̀lú gbogbo nǹkan tẹ́ máa rí yìí, àbí ẹ̀yin náà sì máa sọ pé kò tí tó, kò tí tásìkò. Now ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí El-Rufai sọ lórí àwọn bandit tá à ń sọ yìí. Yes, we offered them money. We said, look, if we have to pay you not to kill our people, we're happy to do it. Compensation for lives and property has foundations even in the Quran and the Bible. Yes, we offered them money. We said, look, if we have to pay you not to kill our people, we're happy to do it. Compensation for lives and property has foundations even in the Quran and the Bible. Yes, we offered them money. We said, look, if we have... Ṣé ẹ gbọ́, ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ǹjẹ́ gbọ́ nǹkan tí El-Rufai sọ ńbẹ̀ yẹn? Ó ní àwọn